Aláròyé máa wí o. ó ń rúgbó bọ̀ ìjà Daniel àti Dàpọ̀ gbọ̀nà míì yọ níjẹ̀bú. lónìí mo ti lọ gba fọ́ọ̀mù ìdíje àti fọ́ọ̀mù mo fẹ́ kópa nínú ìdíje dupò nítorí ó wù mí láti padà sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa Nigerian Senate kí n sì máa tẹ̀síwájú nínú ìsapá mi láti ṣojú àwọn èèyàn mi ní agbègbè ẹkùn ìdìbò àpapọ̀ ìlà oòrùn Ogun East Senatorial District lọ́nà tó mọ́yán lórí tó sì ṣàǹfààní lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kí ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 tó wọlé dé. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdánilójú wọ̀nyí ni gómìnà ìjẹta nípìnlẹ̀ Ògùn tó wà nípò sẹ́nítọ̀ lọ́wọ́lọ́wọ́ Ọ̀túnba Gbénga Daniel fi ń kéde fáwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo èèyàn agbègbè Ìjẹ̀bú pé àdàbà òun kò náání à ń kùngbẹ́ iná ń jó ẹyẹ ń lọ ní fóun ó lóun ti lọ gba fọ́ọ̀mù ìdíje sípò sẹ́nítọ̀ tó máa ṣojú àwọn èèyàn agbègbè Ìjẹ̀bú torí bẹ́ẹ̀ òun ti bọ́ sórí pápá báyìí ní tòun ẹkú iwájú sì lèrò ẹ̀yìn yóò máa kí òun ó ní ẹni bá mọ ayò òṣèlú ta kó bọ́ sí gbangba kó jẹ́ káwọn jọ ta torí lópin ayò ọ̀tá ni yóò jẹ òpè kò ní lè fọhùn rárá ó dá òun lójú bẹ́ẹ̀ ni. Bí Gbénga ṣe ń kọ ọ̀rọ̀ náà ló gbé àwọn fọ́tò rẹ̀ pẹ̀lú àwọn fọ́ọ̀mù ìdíje fúnpò sẹ́nítọ̀ náà síbẹ̀ tó sì ń rẹ́rìn músẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Àmọ́ bí Gbénga Daniel ṣe ń rẹ́rìn yìí bẹ́ẹ̀ náà kọ́ ni gbogbo àwọn tó ń wo fọ́tò náà ń rẹ́rìn o kódà àwọn tó kọ ọ̀rọ̀ sábẹ́ fọ́tò rẹ̀ ọ̀hún lórí ìkànnì Facebook ti ń pàṣàmọ̀ pé ìjà alágbára méjì yóò ṣẹlẹ̀ nípìnlẹ̀ Ògùn wọ́n ní ṣóńṣó méjì fẹ́ pàdé wàyí bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé èyí ni Daniel nínú ihò kìnìún. Báwo ni wọn kò ṣe ní sọ bẹ́ẹ̀ ẹni bá mọ bó ṣe ń lọ lágbo òṣèlú ìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ àgàgà lágbègbè Ìjẹ̀bú yóò mọ̀ pé fọ́ọ̀mù láti díje fúnpò níkọ̀kọ́ ni OGD gẹ́gẹ́ báwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe máa ń pè é gbà ó gba fọ́ọ̀mù láti jà fitafita fún ipò tó wà lọ́wọ́lọ́wọ́ náà ó sì jọ pé bàbá náà ti sán ṣòkòtò rẹ̀ dáadáa nítorí ojú lásán kọ́là fi gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ẹ ó rántí pé ibi tí ọ̀rọ̀ òṣèlú dé lágbègbè Ìjẹ̀bú ni pé gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún kò fi bò mọ́ pé tóun bá ti kúrò nípò lọ́fíìsì gómìnà lókè mọ́sàn lọ́jọ́ 28 oṣù karùn-ún ọdún 2027 ìlú Àbújá lòun yóò kọrí sí òun ò sì ní lọ sinmi o agbádá gómìnà lòun yóò bọ́ sílẹ̀ tí sẹ́nẹ́tọ̀ lòun yóò gbé wọ̀ ó dilé ìgbìmọ̀ asòfin àgbà gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ àwọn èèyàn agbègbè Ìjẹ̀bú. Dàpọ̀ kò sì ṣì sọ lóòótọ́ tá a bá ní ká wò ó nítorí bẹ́ẹ̀ làwọn aṣíwájú rẹ̀ ṣe àmọ́sùn kúrò nípò gómìnà ó di sẹ́nẹ́tọ̀ ní OGD yìí náà kúrò nípò gómìnà òun náà tún padà di sẹ́nẹ́tọ̀ ní bí kì í tiẹ̀ ṣe lójú ẹsẹ̀ bíi tamọ́sùn bí ọ̀pọ̀ gómìnà káàkiri ìpínlẹ̀ ní Nàìjíríà sì ṣe ń ṣe náà nìyẹn. Ìgbáradì èyí láti ṣọ́kò náà sílẹ̀ dáadáa kí nǹkan lè lọ wọ́ọ́rọ́ fún Dàpọ̀ ló mú kí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC lágbègbè Ìjẹ̀bú ṣe ìpàdé pàtàkì kan lọ́sẹ̀ tó kọjá lógúnjọ́ oṣù kẹrin tó ń parí lọ yìí ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n ti ṣèpàdé náà ète ìpàdé ọ̀hún sì ní láti fẹnukò lórí ọmọ oyè kan tó máa ṣètẹ́wọ́gbà fún gbogbo wọn tí wọn yóò sì jọ pawọ́pọ̀ ṣàtìlẹ́yìn fún èyí tí wọ́n ń pè ní consensus candidate lédè òyìnbó. Dàpọ̀ Abíọ́dún wà nípàdé náà wọ́n sì pe Gbénga Daniel náà síbẹ̀ ó ṣetán ọ̀rọ̀ nípa ipò tóun wà lọ́wọ́lọ́wọ́ ni wọ́n fẹ́ jíròrò rẹ̀ yìí àmọ́ nígbà tí Daniel dé wọn ò jẹ́ kó ráàyè wọlé inú ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì kan tó gbé wá ló ti bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ níta ó ń pariwo pé wọ́n ti òun mọ́ta o wọn kò jẹ́ kóun wọlé síbi ìpàdé lójú ẹsẹ̀ níbẹ̀ náà ló sì ti sọ pẹ̀lú ìdánilójú pé ohun yòówù tí àwọn tó wà nínú ilé Adéọlá Odùtọ́lá Hall tí wọ́n ti ń ṣèpàdé náà bá ṣe ìpinnu yòówù tí wọ́n bá sì dórí rẹ̀ àpárá ńlá ni inú apẹ̀rẹ̀ ni wọ́n ń pọnmi sí ó ní láìkó ẹ̀kìrì òun kò sẹ́ni tó jẹ́ fawọ́ rẹ̀ ségbẹ̀dù ó lérémọdé ni gbogbo nǹkan tí wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe náà ló bá yí padà ní tiẹ̀ lọ́jọ́ ọ̀hún pẹ̀lú orin òrìṣà Ìjẹ̀bú o àgbèwà níjà o. Lópin ìpàdé ọ̀hún
wọ́n kéde pé gómìnà Dàpọ̀ Abíọ́dún ní ẹgbẹ́ APC fà kalẹ̀ láti dupò sẹ́nẹ́tọ̀ agbègbè Ìjẹ̀bú. Lédè míì, ohun tí wọ́n ń sọ ni pé kí Dàpọ̀ gbapò lọ́wọ́ Daniel, kí Daniel lọ wábì kan jókòó sí tí sáà rẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá bá ti parí ní 2027. Àmọ́ ní báyìí, Dàpọ̀ lẹ́gbẹ́ fà kalẹ̀, Daniel ló ń gba fọ́ọ̀mù. Ǹjẹ́ nǹkan kò ti ń rúgbó bọ̀ báyìí nípìnlẹ̀ Ògùn? Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.